Pẹ̀lú ìgbésẹ̀ tí ààrẹ Muhammadu Buhari gbé lọ́jọ́ 22 oṣù kọkànlá ọdún tá a wà yìí ní 22nd of November 2022, ọ̀pọ̀ àwọn èèyàn ló ń fòye gbé pé ó dàbí pé àwọn Haúsá wọ́n ti múra fún ìpínyà orílẹ̀-èdè, ìmọ̀ pé wọ́n ti múra pé orílẹ̀-èdè lè kàn oníkálukú bá tiẹ̀ lọ. Ẹ̀wọ̀n rántí pé lọ́jọ́ 22 oṣù kọkànlá ní ọjọ́ Tuesday oṣù tá a wà yìí ní ààrẹ Muhammadu Buhari lọ sí ètò lójú eégún ibi tí àwọn Haúsá náà yóò ti máa wá epo rọ̀bì jáde ní ìlú kan tó ń jẹ́ Kurmani tó wà ní àárín gbùngbùn ìlú Bauchi ìlú Gombe ìròyìn ilẹ̀ Haúsá náà, ó sì jẹ́ pé fún ìgbà àkọ́kọ́ àwọn Haúsá náà ti wá ibi tí wọ́n yóò ti máa wá epo jáde gẹ́gẹ́ bíi ti agbègbè Niger Delta àti agbègbè Yorùbá ìlú ìpínlẹ̀ Ondo tí wọ́n ní epo rọ̀bì. Ẹ̀wọ̀n rántí pé nǹkan tó máa ń fà á tí wọ́n fi láwọn Haúsá kò fẹ́ kí Nàìjíríà pín ilé bí wọ́n ṣe ní ọrọ̀ ajé ìlú epo rọ̀bì tó wà ní ilẹ̀ Yorùbá àti ti agbègbè Niger Delta tí wọ́n sì ní bí Nàìjíríà bá fi túká tí Yorùbá bá ti wọn lọ tí wọ́n dá Yorùbá nation lẹ̀, táwọn Ìgbò náà dá Biafra nation wọn lẹ̀, tí àwọn ìjọ náà dá Ìgbòho republic wọn lẹ̀, pé ìyà yóò jẹ wọ́n nítorí pé wọn kò ní epo rọ̀bì, ó jẹ́ pé ìbò lásán ni wọ́n ní lọ. Ṣùgbọ́n ní báyìí o, ààrẹ Muhammadu Buhari ti fìtà balẹ̀ o, bẹ́ẹ̀ ló ti ṣàwárí epo pẹ̀lú òbítíbitì owó Nàìjíríà sí abúlé Kurmani tó wà láàrin Bauchi ní ìpínlẹ̀ Gombe. Bẹ́ẹ̀ nínú àwọn Haúsá ń dùn tí wọ́n sì ń sọ pé ọkàn wọn náà ti balẹ̀ báyìí pé bí Nàìjíríà bá tiẹ̀ pé lọ́jọ́ iwájú tí Yorùbá ní Yorùbá nation wọn, táwọn Ìgbò náà ní Biafra, àwọn ti ní epo kù sí ẹnìkan tó máa fi àwọn sáfọ́. Ṣùgbọ́n o, ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ló ń sọ pé bó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ inú àwọn dùn náà ni, nítorí pé oníkálukú dájú ìlú fi àwọn lọ́rùn. Ṣùgbọ́n táwọn míì sọ pé nǹkan yóò kán ó lè jẹ́ kí Yorùbá nation kó ṣeé ṣe, èmi kí Haúsá Yorùbá tó di ààrẹ lọ́dún tó ń bọ̀ pàápàá láti Àtíkù Abubakar, nítorí ẹni yóò mú àwọn olóṣèlú Yorùbá pàápàá wọn bí Aṣíwájú Bọ́lá Tinubu àtàwọn míì láti ṣàtìlẹ́yìn pé ètò jẹ àwọn tó gbọdọ̀ ṣe ẹni Fúlàní Haúsá fún gbẹ̀gbẹ̀ lónìí tí wọn yóò sì ṣàtìlẹ́yìn fún Yorùbá nation. Nítorí ọ̀pọ̀ gbàgbọ́ pé bí àwọn alágbára Yorùbá pàápàá àwọn ọba àtàwọn tó lórúkọ tí wọn bá ti fọwọ́ sí Yorùbá nation kí wọn sọ fún àwọn alágbára àgbáyé pé ó ti tó gẹ́ àwọn fẹ́ kúrò, wọn ní ìjà agbára náà kì í ṣe tán láti fi ìṣòro rẹ̀ tọ́pọ̀ wọn tí ò dúró lé pé bí èmi bá ṣẹlẹ̀ fún Haúsá náà tó wọlé lọ́dún tó ń bọ̀, ìwọ̀n ìlú ìjọ kí ọ̀pọ̀ àwọn ìgbà tí olóṣèlú àti ọba ilẹ̀ Yorùbá yìí ni wọ́n fi ìdùnnú sọ pé àwọn ìfẹ́ dá Yorùbá ní ìṣàlẹ̀ ní ẹ̀dùnbá gbàgbé. Olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re olóyè Adébánjọ tó ń sọ pé ó ṣeé ṣe káwọn náà tún èrò àwọn pa lórí pé kí Nàìjíríà pín lọ́dún tó ń bọ̀ ní bí Haúsá mi bá tó di ààrẹ. Bẹ́ẹ̀ ni olúwo tilẹ̀ ìlú Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkàndé náà ti sọ pé bí Haúsá mi bá tó di ààrẹ lọ́dún tó ń bọ̀, ó lè fọwọ́ sí ìdásílẹ̀ orílẹ̀-èdè